I hear me to me back me. Baba, the shit. How about what happened in the window? Money get share no Kingsley. Money get share no Kingsley. The shit. And then Kingsley, you get shit. Shit. Pato. Yeah. You my brother. I'm not going to. How do we have this? Also, who pastor Timothy to get penalty for you go ya pastor Rijo and you send you 100 no just no to you ya we so we like ma no mo ba eso daddy to ma se ewu ti ewu bluetooth mo fi gbọ́ orin lójú títì èmi lọ́wọ́ èmi lẹ́sẹ̀ ètò fi gbogbo ẹnu ní gbangba. Pásítọ̀ ẹ̀wọ̀n yìí mi ẹ̀wọ̀n kọjá àwọn àtẹ́jú lọ́wọ́ mi tó fi yá wẹ̀rẹ̀ ẹ̀wọ̀n àsọ̀tà ni tó fi yá wẹ̀rẹ̀. Baba ẹ disappoint me. Bluetooth tó fi ń gbọ́ orin tó fi ń receive call òun lọ fi sétí ẹ̀jẹ̀ gbé mi látọ̀ dídí fọ̀ wá síbí ẹni ọmọ yín yàwó mẹ́wàá òun lọmọ yín gbọ́ ẹ disappoint mi. Mi ò disappoint yín mi ò dì wọ́n yín ẹ̀wọ̀ ẹ̀yin náà kò bá sọ. ẹ lọ wọ ẹ ṣe ìbéèrè yẹn dáa kí ni bí mo bá yín jà kàtí ẹ̀ wá lẹ́mí èmi ló kó ní ẹ̀mí ò kà wẹ́ ṣébí Jésù rẹ̀ yín bá ẹ̀ bá mú ìgbà tó sàlàyé fún yín pé ọmọ mi yàwó rẹ̀ wọ́n bá yín nífọ̀ tí ò yẹ ká ìfẹ́ bí Ọlọ́run ní iná yẹ ká bàtà lè fún débẹ̀ ká wọ́n ní yóò yàwó rẹ̀ o búlúùtù ni wọ́n ti máa dẹ̀wọ̀ lórí o. Nígbà tí ẹ̀yin wá gbé mi láti òbí nífọ̀ pé ọmọ yín yàwó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè tí wọ́n lè nífẹ̀ẹ́ yín kò lè tẹ̀lé yín wá láti òbí nífọ̀ wá síbí. Kílódé tí Jésù sọ fún yín. Báwo ni mo ṣe fẹ́ mọ̀? Ó yẹ kí ẹ máa tẹ̀lé darí ọ̀rọ̀. Bàbá ọmọ ẹ̀tọ́rọ̀ fún ìdáyé jẹ́ ẹ̀ṣẹ̀. And God for forgiveness. Kí ló ń fún ìdáyé jẹ́ láti ilé ẹ̀fọ́. Ẹ wá pásítọ̀. Ṣé ìwọ náà ti wá ẹjọ́ mi?